yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Mo bí ìpele rí láti gbé àwọn tó ní Lateef Adédìméjì kọ́ ni bàbá àwọn ọmọ rẹ̀ lọ sí ilé ẹjọ́. Ẹ̀yin òmùgọ̀ tí ẹ máa ń tàbùkù èèyàn tí ẹ ti ń fi gbogbo ìgbà tàbùkù mi láwọn ojú òpó yìí fún ọ̀pọ̀ ọdún tí mo sì máa ń dákẹ́ fún yín. Àmọ́ ohun tí mi ò ní gbà ni pé kí ẹ gbé ìwà àgọ̀ yín dé ọ̀dọ̀ àwọn ọmọ mi. Ẹ ṣọ́ra yín, mi ò ní lọ́ra láti gbé ìgbésẹ̀ tó yẹ lórí rẹ̀ tó bá dójú ẹ̀. Wọ̀nyí ni ọ̀rọ̀ tí gbajúmọ̀ òṣèrébìnrin ni Adébímpé Oyèbádé táwọn èèyàn mọ̀ sí Mobímpé gbé jáde lójú òpó Instagram rẹ̀. Èyí wáyé lẹ́yìn tí awuyewuye kan gbòde pé Lateef Adédìméjì tó jẹ́ ọkọ Mobímpé kọ́ ló bí àwọn ìbẹ̀ta tí wọ́n kéde pé àwọn bí lóṣù karùn-ún ọdún yìí. Ṣàdédé ni ọ̀rọ̀ náà jáde lórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ń tàn bí iná inú ọyẹ́ pé Lateef Adédìméjì tí í ṣe ọkọ Mobímpé tí lóun ò fẹ́ ọmọ. Ìròyìn náà sọ pé Lateef ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o láti kọ Mobímpé tó fẹ́ ní sùlọ́kà sílẹ̀. Ẹnìkan tó pe ara rẹ̀ ní @ayamadiya lójú òpó X ló kọ síbẹ̀ pé ọ̀kan lára àwọn ìbẹ́ta nílò ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Kwara. Ó ní Lateef fi ẹ̀jẹ̀ sílẹ̀ àmọ́ ilé ìwòsàn náà kọ ẹ̀jẹ̀ rẹ̀ pé kò bá ti ọmọ náà mu. Èyí ni @ayamadiya sọ pé ó fà á tí Lateef táyé tí ń pè ní bàbá ìbẹ́ta fi béèrè fún àyẹ̀wò ẹ̀jẹ̀ tí a mọ̀ sí DNA fún àwọn ọmọ náà. Ó ní àyẹ̀wò sì fi hàn pé òun kọ́ ni bàbá wọn. Èyí ló ní ó fà á tí gbajúmọ̀ òṣèrékùnrin náà fi ní òun kò fẹ́ Bímpé mọ́ tó sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìkọ̀sílẹ̀ pẹ̀lú rẹ̀. Lábẹ́ ọ̀rọ̀ tó kọ náà ló fi fọ́tò sí èyí tó ṣàfihàn Lateef àti Mobímpé tí wọ́n gbé àwọn ìbẹ́ta dání. Bí ìròyìn náà ṣe di ohun tí wọ́n ń pín kiri lórí ẹ̀ka ayélujára ni ìyá ìbẹ́ta fi fèsì lójú òpó Instagram rẹ̀ pé káwọn aláhesọ dẹ́kun ìròyìn ẹlẹ́jẹ̀ bí wọn kò bá fẹ́ fi imú kàtà òfin. Adébímpé kìlọ̀ pé òun kò fẹ́ mọ ohun tí ẹni náà pe orúkọ ara rẹ̀ bí kò bá fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé òun yóò fi ọ̀rọ̀ rẹ̀ lé kóòtù. Ó ní tóun bá gbé ìgbésẹ̀ òfin lórí ọ̀rọ̀ yìí òun kò ní gba ẹ̀bẹ̀ rárá o, òun kò sì fẹ́ gbọ́ kí ẹnikẹ́ni máa bèrè ìdájọ́ òdodo fún ẹni tó wà nídìí ìbàjẹ́ yìí. Ohun tó tiẹ̀ jọ mí lójú ni bó ṣe lo ayédèrú fọ́tò pẹ̀lú àgbélọ̀rọ̀ ìròyìn tó tó pọ̀. Ó mà láyà o, Mobímpé ló sọ bẹ́ẹ̀. @ayamadiya ti padà pa ohun tó kọ sójú òpó X náà rẹ̀. Tẹ́ ò bá gbàgbé, obìnrin tí ojú ọmọ pọ́n ní ilé ọkọ kó tó di ọlọ́mọ ní Mobímpé. Òṣèrébìnrin náà ṣègbéyàwó pẹ̀lú Lateef Adédìméjì lóṣù kejìlá ọdún 2021 àmọ́ àwọn méjèèjì kò tètè rọ́mọ bí. Ní gbogbo àsìkò tí wọ́n fi ń wá ọmọ náà ni àwọn èèyàn kan máa ń sọ ọ̀rọ̀ kò bá pé sí Mobímpé lórí àìbímọ rẹ̀, bíi kí wọ́n ní ó ti fi ilé ọmọ rẹ̀ wá òkìkí ni kò ṣe rọ́mọ gbẹjọ. Ọ̀tọ̀ nígbà tí ẹnìkan bú pé aṣọ ló fi ń sakọ lórí ayélujára láì ronú pé kò tí ì bímọ láti ọdún bíi 3 tó ti ṣègbéyàwó. Ẹnu ọ̀rọ̀ ẹ̀gàn báwọn yìí ni Mobímpé wà títí di oṣù karùn-ún ọdún 2025 tí òun àti Lateef kéde pé àwọn ti bí ìbẹ́ta tí wọ́n jẹ́ ọkùnrin. Àwọn Afẹ́nifẹ́re báwọn yọ̀ títí fún oore àdípèlé náà, kálukú ló ń kí wọn pẹ̀lú ẹ̀bùn. Àìkú ẹ̀rọmọbí sì di ẹ̀rín fún Lateef àti Adébímpé aya rẹ̀. Àmọ́ oṣù kejì lẹ́yìn ìkéde pé àwọn bímọ ni àwọn kan sì tún wá ń bẹ̀rẹ̀ sí gbé kiri pé ọkọ Mobímpé kọ́ ló bí ọmọ náà fún o, tí wọ́n ti fi kún pé ìgbéyàwó wọn ti fẹ́ forí sọgi. Àmọ́ Bímpé ti ní ìbàjẹ́ lásán lèyí, kò sóhun tó jọ bẹ́ẹ̀, yóò sì lẹ́yìn fẹ́ni tóun bá mú fi jófin. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára ìkànnì ìlú Odùduwà sẹ́. Odùduwà ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Odùduwà
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.